ọ̀rọ̀ yìí fún àwọn tí ó sọ markaz tẹ́fì mọ̀ pé intanṣe into ẹ̀kẹ́ ìnàmà ṣe àtàwọn tó ní kí ní gẹ́gẹ́ asọ̀bíyà bẹ́rẹ̀ gẹ́gẹ́ àtàṣùbùl àmà aláwọn tí wọ́n ní gẹ́gẹ́ pé islam lẹ́kẹ́ máa ṣe dìfáwọn fún pèsè markaz alhaqu lẹ́kẹ́ máa ṣe dìfáwọn fún pèsè mudirul markaz farabalẹ̀ wà understand tó fẹ́ sọ fún yìí látara tẹ̀síkíwò tó fẹ́ sí so ní markaz ó dà gẹ́gẹ́ bí lórin tí wọ́n dá gbàgbé lórin òun ẹ̀ kọta gbogbo tí ń jẹ́ islam lẹ́gbà so wọ́n gbogbo ilé kéwù yòókù yàtọ̀ sí markaz wọ́n dà gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá yòókù ni ó sì mọ̀ pé gbogbo tí jọmọ lọ́rin fẹ́ràn lọ́rin kódà ẹni tí ó bàtàfà alimi ẹni tí ó bàtàfà alimi wàláhì làásìm tó jọmọ lọ́rin fẹ́ràn lọ́rin ẹni tí ó bàtì bàbá àmójú markaz tó jọmọ markaz mọ̀ fẹ́ràn fẹ́ràn markaz sáma gbọ́ ẹgbẹ́ pé ọba tí wọ́n tó náà brọ́dà tí wọ́n sọ pé dákùsà mẹ́ta tí wọ́n ṣe lọ́rin ẹwù bí sàfíà lọ́rin súnà lọ́rin tẹ̀blígì lọ́rin wàhábíyà lọ́rin sófì lọ́rin gbogbo wọn ti jáde sí brọ́dà yẹn dépò wípé ó súnmọ́ kí brọ́dà yẹn lọ sí kóòtù ìfẹ́ ló débẹ̀ o ṣé gbogbo àwọn tó jáde yẹn ṣé wọn takọ àfáà níbi ṣé gbogbo wọn ṣé ó dùn mọ́ wọn tó ṣé gbogbo àwọn tó jáde yẹn ṣé wọn mọ láwọn kankan táwọn náà sọ àfáà níbi mo ẹgbẹ́ mi mẹ́sẹ̀ yóò understand mi dáadáa so wá ní gbogbo ilẹ̀ yorùbá yòókù yẹn òun wá ní gbogbo àwọn ilé kéwù yòókù gbogbo ilẹ̀ yorùbá yòókù àwọn alimusirikun náà wà nù ẹ̀ àwọn alimusirikun náà wọ́n ti rọ kiri ká gbogbo ẹ̀ Ìlọrin yìí nìkan ló kù torí wọ́n fẹ́ dájú wọ́n fẹ́ wà lójú kan Ìlọrin lójú kéde tẹ̀lé yín èmi ń sara yìí mo lè wà láàrin bọ́tí mi ń sara yìí wọ́n gbogbo ọ̀dọ̀ làwọn lè wò láwọn lè fi mú Ìlọrin yìí wọ àríwá wọn ìgbà ẹni tó wójú lónìí yẹn òun náà ni afa tó wà bẹ tí ń ṣe ṣe àlè táwọn ti yáfa yìí mú kúrò bẹ afa ni gẹ́gẹ́ wọn tajẹ sí afa ni yẹn fẹ́ mú kúrò tó ti bá wà ní ogun ẹni tó wójú gbogbo lọ ní tó yà pé gbogbo wọ́n tó wọ́n káwọn tó bí ọ tó bá déwájú rẹ̀ bá lọlẹ̀ tó yẹ mọ́ ọ̀tọ́ àwọn afásàlàfíà wà tó déwájú bàbá balùwẹ̀ lọ́rin afáwọn ọmọ tí ó mú lọlẹ̀ afáwọn kan kúlẹ̀ náà ẹni kí yẹn lọ lágbà ìyàní àyíbá tọ́lọ́ bá ṣe fún lọrin afáwọn ìmúlẹ̀ bẹ́ẹ̀ tààrà àwọn kéwọn náà táwọn sì dìfáwọn fún ẹwà tó bá sì dìfáwọn tó markaz ṣe dìfáwọn ilẹ̀ hapilẹ̀ ń ṣe afáwọn ìmúlẹ̀ báyìí so wọ́n ní bàbá yẹn wó gẹ́ so bàbá yẹn wó gẹ́ àwọn òpé tábàtì ọba ní ojúwe bóni lórí ọgbọ́n láwà níbi báyìí làwọn tó bí báyìí ló ṣe rí ìdán ọba yìí ń sọ pé Islam Fúlàní ló ń kílẹ̀ ẹ̀jẹ̀ káwọ́ ọba tó jásí pé yóò mọ̀ dáadé náà lẹ́fìn wọn mọ̀ sọ̀rọ̀ ìdé sí Ìlọrin ìyá yìí mo ti wọ́n fẹ́ sọ̀rọ̀ mufti wo torí mo láàkíyèsí tí mo fẹ́ pè wọ́n sí wallahi alazim àkíyèsí tó ń kékeré lè pè àbẹ̀rẹ̀ sí àmọ́ gbogbo àkíyèsí tó lè káwà pè sí wallahi alazim àdéhùn ìfẹ́ àti báwọn ọmọ ìjọba fẹ́ pípa àbàbà ìgbóhùn làkọ̀mọ̀ lórí afọ́nẹ̀kọ́ àpè pẹ̀lú ọ̀rọ̀ àpè pẹ̀lú mímọ́ so ọ̀rọ̀ mufti wo ìpè wọn ni mùsùlùmí wo ọ̀rọ̀ mufti wo ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ọ̀kan náà aláwùlẹ̀ yorùbá tó dúró wípé àdìsẹ́ tó máa wọ́n fún báyìí bẹ́ẹ̀ pé ọ̀hún àti ọba àwọn jọ ojú ara wọn láàrin wọn jọ ojú ara wọn bóyá láàrin ìgbà díẹ̀ sẹ́yìn nísìn tí ọba àwọn sọ pé ẹ̀dá kọkọ ẹ̀wọ́ kọ̀ bá mi ló kọ̀ yá mi ẹ̀ lọ́ fi káṣẹ́ mi ẹ̀rì tí wọ́n lọ ẹtìmẹ́tì mò ń sọ àbí ẹni yẹ mo fi gbé mufti wo ẹ farabalẹ̀ tẹ̀sí mo ń ṣe ìpè wọn ní mùsùlùmí wo mo fi mufti wo tó sá sí pé wọ́n sá gbọ́ against Islam lẹ́yìn bá náà lẹ́mẹ̀wá masala yẹ bí mo ṣe fi wọ́n wé mufti wo mú wà bẹ́ẹ̀ àmọ́ kí n máa kó lórí ọ̀tí mo sọ òní wípé wọ́n wọ́n wípé markaz òní lọ́rí maktaba mudiru ọ́fíìsì mudiru òní ilé afá alimi tó jókòó mẹ́rẹ̀gẹ́rẹ́ mudiru markaz tábà tí wọ́n ní mudiru kò tó bí mudiru àwọn èèyàn wọ́n sì wáyé àwọn kan bẹ̀ kò ń ṣe wípé wọn ò lè sọ̀rọ̀ sí mudiru àwọn tó wà láyé kàbùdí wọn bẹ̀rù ẹ́ tí wọ́n sọ̀rọ̀ sí mudiru báwọn lábára mi wọ́n lálà sí mi wọ́n gbọ́nù fámílì mi wọ́n gbọ́nù gbogbo àwọn náà mi ó dákẹ́ àwọn kan bẹ̀ wọ́n ní àyè láti sọ̀rọ̀ sí mudiru eléwọ̀n kankan kọ́ mo fẹ́ sí kí ni eléwọ̀n kankan kọ́ mo fẹ́ sọ so ìdí wọn fẹ́ sọ lẹ́gbẹ̀ẹ́ ni pé wọ́n wá àwárí àwọn kan tí wọ́n sọ pé àwọn kan náà bẹ àwọn kan mo fẹ́ sọ mo fẹ́ fi ní ìgbé ọmọ mufti gbogbo pẹ̀lú àwọn mùsùlùkú náà yìí ni o mo fẹ́ fi mufti gbogbo àwọn mùsùlùkú náà yìí ni ẹ máa gbọ́ wọ́n wá sọ pé aláwọn kan tó lẹ́tọ̀ sí ipò afánimí yẹ lọ́gbà bàbá àti ọlọ́kọ̀ tẹ̀ lọ́rùn yẹ alẹ́tọ̀ sí tọ́ pé táwọn bá débẹ̀ wọn ní wílà àrímọ́ adé ni wọ́n mọ̀ dé tí wọ́n sì máa sin táwọn sí ẹ wọ́n mọ̀ tẹ̀síbí yóò ẹ bá mọ̀ tẹ̀síbí yóò ti máa tí mo sọ bàbá mufti wo ẹ dákun ní àkíyèsí kẹsì fẹ́ pè sí àwọn tó bá fẹ́ bá àwọn kìbáàrù sàlàfíà sọ̀rọ̀ a kì í disrespect wọn rárá báwọn ọmọ yẹn sì máa ń ṣe tó jásí pé wọ́n mọ̀ láwùkọ́ máa àgbàlagbà lórí wọ́n mọ̀ yóò kọ́ àgbàlagbà gẹ́gẹ́ káwọn sọmọ lórúkọ no àwọn oníṣẹ́ báyẹn so tó bá gbé súnà níbi ló bá kọ́ wa ká máa sí báyẹn ni fala marhaban biha fi baladina owó súnà báyẹn súnà kí súnà ní kò sí súnà nàbí ẹ̀ka fi sáà nàbí adéjẹ́ àgbàlagbà àwọn mufti wẹ̀dá kò mú fẹ́ pè sákèsí ó yẹ kó jásí pé kí fídíò mi tó bá dọ́dọ̀ yìí sẹ́rí ìkàtí mo fẹ́ ṣe yìí wallahi alazim tó bá jásí pé àníyàn mi ní pé káwọn yẹn lè mọ̀ ní àbí bá bí àníyàn mi ní pé kí n máa rí àwọn tẹ̀kìtì lọ́sùn dáwọn ìbá àwọn ọmọ yìí mọ́ lọ sọ àbí pẹ̀lú àníyàn pé mo ní nǹkan kan tí mo fẹ́ gbà nínú nǹkan tó jẹ́ ẹ̀ka ayé ọlọ́run
mo fẹ́ kí wọ́n eléyìí náà kó ṣẹlẹ̀ sí mi náà tí n bá ti dàgbà tí n bá níyì tí n bá jẹ́ nǹkan tí n bá sọ̀rọ̀ kọ́ ọmọdé kékeré náà bú ẹ̀ kristi mo tọrọ rẹ̀ bẹ́ẹ̀ níwájú ọlọ́run àyàfi tó bá jásí pé olóòtítọ́ nìkan mo bá wà nìkan báyìí ó ṣẹlẹ̀ sí mi. mo láti mo ní àkíyèsí mo fẹ́ pè é sí baba mufti wo ẹ ti kó lórí manhaj sàlàfíà ó dẹ̀ tó wá di pé ìnsàníyà ti wọlé kò sí islam lẹ́sìn ti fáwọn fún ma torí mo rí àwọn hadith Ànábì tó yẹ pé ẹ̀ tẹ̀lé ẹ̀yin lẹ́sìn ṣe súnà Ànábì àwọn hadith Ànábì bẹ̀ tó yẹ pé ẹ ti gbà dànù ẹ ti tẹ̀ dànù ẹ̀ rántí ẹ̀ mọ́ àwọn súnà Ànábì bẹ̀ tó yẹ pé mo rí bẹ́ẹ̀ ẹ ti yà kúrò lórí ẹ̀. adijọ́ tí baba mi tó máa káàdì ti sẹ́yìn bẹ́ẹ̀ mi ṣe tó pé mo máa ń ṣe àlìsítì kọ́ mo máa tírìsì kan dáadáa máa wò dáadáa ní kàyí tí ń bọ̀ wá mo tó ti bí adijọ́ tí baba mi tó máa káàdì ti tó yẹ pé àwọn ọ̀dọ́ wọn láti gbọ́ wípé èèyàn báyìí ni mufti gbogbo ilẹ̀ Yorùbá so bí mo rí wọ́n ṣe wá sọ yẹn táwọn tí mọ̀ tẹ́lẹ̀ pé àwọn àáfàá ilẹ̀ Yorùbá ni wọ́n kójọ pé ta ni wọ́n jẹ́ mufti ilẹ̀ Yorùbá àwa rí àwọn èèyàn wá ń kàgẹ́ pé baba Mudu máa kásìlò fún wọn jẹ́ mufti ilẹ̀ Yorùbá àtijọ́ yẹn ni mo ṣe bẹ́ẹ̀ go against mudir kódà kí ni ìtiwá tì í dépò wípé àwọn kan tí mufti ló ń tọ́ bọ̀ yìí ẹni kó lójú ọ̀nà báyìí kódà ó ti súnyàwó ó ti fi sínú àwọn al-Khawarij tẹ̀lé ó gbá ní ṣùgbọ́n tó gbọdọ̀ wà lára yàtọ̀ sọ pé èyí tí wọ́n náà Khawarij tàbí ìyẹn lè bá èyí náà Khawarij wà. nǹkan àkọ́kọ́ tẹ́ wọ́n ṣe àbí kí n sọ pé ẹjẹ kọ́kọ́ mú àwọn ìtẹ̀sí lọ́wọ́ gbẹ̀yẹ ẹjẹ kọ́kọ́ mú wá fún yín ẹnu ló pé Mudu máa dáṣẹ́ khalifa Sheikh Adam pẹ̀lú àníyàn pé àbí Mudu ló gbé ẹgẹ́ sí mi àwọn ẹ̀sọ́ pé mi ò ṣe mufti ilẹ̀ Yorùbá pé mufti mú ni mi bàbá ṣe rí èyí tó fi ń dájú bí wọ́n bá yẹ mufti níwò ẹ̀wọ̀n tó bá yẹ mufti níwò mufti ìwò ni wọ́n yàn àwọn táwa lérò pé kútó bá fẹ́ sí rọ́bítọ́tù láàyè mọ́ wàlúùlámà nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé a fẹ́ wá ìlú kan tí ó yẹ mufti ló máa jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá kò bá jẹ́ pé Ìlọrin torí Ìlọrin gẹ́gẹ́ ní ẹ̀dùkọ́ta gbogbo tí ń jẹ́ Islam ilẹ̀ Yorùbá tó fi máa mú mi pẹ̀lú ọjọ́ orí mi ọmọ kékeré náà ti tún mi ò máa pẹ̀lú ọjọ́ orí mi kí wọ́n á máa fojú mi rí egun rí báyìí nílùú wa ìyẹn egun rí báyìí ti rí egun ti sẹ́yìn ti rí ẹ̀fì mọ̀ pé Islam wọ̀ bẹ̀yẹn yẹn ní Islam jókòó síbẹ̀ ni wọ́n mú Islam sí Ìlọrin ló tó sọ pé mufti tàyà yóò mufti wa pé àfa Ìlọrin àfa gbogbo ilẹ̀ Yorùbá àfa àgbà ilẹ̀ Yorùbá àfa àgbà Ìlọrin àfa gbogbo ilẹ̀ Yorùbá ìmáàmù Ìlọrin ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá mufti Ìlọrin mufti gbogbo ilẹ̀ Yorùbá tó wáyé ká ní ká gbé kalẹ̀ tó wáyé ká wù yé sí dáadáa kó yàtọ̀ bá fi máa ká ọgbà àwọn tó yẹ pé Islam jókòó ń bẹ̀ ìwú ò lè jẹ́lẹ̀ kejì kò lè jẹ́lẹ̀ kẹta tó bá jásí pé kò bá sí àwọn ìgbìmọ̀ tí wọ́n ń yan mufti o ìwú ò lè jẹ́ mufti ìwú ò lè jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá tó bí mufti gbogbo jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ìmáàmù ìwú máa jẹ́ ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá àwọn tó ìtò sọ pé àwa ni mufti gbogbo ilẹ̀ Yorùbá Ìlọrin nìkan lẹ́yìn Ìlọrin a sì tún ráwọn lómi ìfẹ́ dáadáa lómi but Ìlọrin nọ́mbà wá ìbéèrè tábí yìí ni pé sáà láwọn ògbìmọ̀ kan tó jáwọn onímọ̀ tán ń bẹ nílẹ̀ Yorùbá bí fọ́ rọ́bítà sówà tí ò bá ti wá sí ajá pé rọ́bítà ló wà ní kòkò yẹn mufti so inú fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé mo ti rí pé ẹ ti go against ẹ ti kó ẹ àwọn ènìyàn mọ́nà sàlàfíà àwọn afẹ́ sàrì láì sàrì àmọ́ nǹkan tó dé ẹgbẹ́ fẹ́ sàlàfíà àmọ́ tó dé àmọ́ inú wa rí bẹ́ẹ̀ pé ẹ wá padà á di pé ẹ pẹ̀lú bí ní khalifa Sheikh Adam yàtọ̀ sí mudirul markaz ṣe wá rí ọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀rọ ìṣẹ́lẹ̀ ìṣọ́kà fún ọ̀rọ̀ yìí náà tó dàgẹ́ bí Ìlọrin náà àwọn èèyàn kan bẹ̀tẹ̀ wọ́n lẹ́tọ̀ sípò yẹn wọ́n yẹ kí wọ́n wà bẹ́ ọ̀rọ̀ wọn dàgẹ́ bí àwọn tó sọ pé àwọn kan bẹ́ẹ̀ lórí yẹn ilé wọn ìran wọn ó yẹ kó máa jọba náà ó yẹ ká gbé ọba ládé ká gbé ọba láwà ní àkùbẹ kó wọn bọ́ sí ká máa di ládé láwọn oníṣẹ̀ṣe tán bẹ nínú Ìlọrin táwọn náà ń kún àwọn tó wà nílẹ̀ Yorùbá ní wọn kún lọ́wọ́ so in tí ó dá púpọ̀ ní kódà ẹ lọ ka hadithi Muslim hadithi Hudhaifa kí ló sọ nípa àtẹ́sẹ̀ yìí tí wọ́n tó kò wí lọ ka hadithi Ubadah bun Samit tó wọn náà wà ní sọ Bukhari wá sọ Muslim tọ́bàkùn àlẹ́ ní kí ló sọ nípa ẹ̀ hadithi Auf bin Malik nínú sọ Muslim ẹ lọ ka kí ló sọ nípa ẹni dákùn kẹtọ́ sọ nípa ẹ̀ náà lọ sí wájú pa ẹ takò hadithi yẹn hadithi tẹ wá takò jù ọ̀nà hadithi Abu Sa'id àti hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhuma yẹ́n kọ́ akẹ́ ń kọ́ hadithi markazi ni a sì mọ̀ wọn hadithi ẹ̀rọ bí yóò pé idha buyi'a li khalifatayn khalifa kan ni khalifa kan tún ni wọ́n wá ṣe bíà fún khalifa méjì pòlẹ́ kan náà Ànábì sọ pé faqtul akhar minhuma ọ̀kan náà méjì ẹ̀mú kankan bẹ́ẹ̀ tó tó sí nǹkan Ànábì fi ṣe ju pé Ànábì fẹ́ kí wàhálà kó máa ṣẹlẹ̀ so ẹ̀yin lẹ́wọ́n fẹ́ ẹ ti da family rúdẹ̀ lókun ẹ ti da níbẹ̀ yẹn rúdẹ̀ lókun ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní khalifa níbẹ̀ yẹn nísìnyí so ẹ takò ọ̀rọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam hadith ibn Umar náà hadith ibn Umar náà sọ tó jọ bẹ́ẹ̀ náà ló Muslim lòun náà wà èyí kò sẹ́wà èdè sì àpàdé pé ibi tabari pé fa in jaa akharun yunazi'uhu fadribu unuqah tabari ní kìrìsìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ jẹ́ khalifa ẹni ká dé ní sọ́nà àpẹẹrẹ ní khalifa ẹ gbé ọmọ rẹ̀ dá hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀ ní sẹ́ ẹ takun hajj so al-khuruj ala az-zu'ama al-khuruj ala al-umara al-khuruj ala ar-ru'asa náà kàtó lè mú yàwó nù khawarij ni ó ń tẹ̀ sọ́kọ̀ markaz tẹwàjẹ́ tó yàtọ̀ ìkẹsì sàlàfíà súnfí ní
ẹ̀lẹ́ ṣe jálàbí ojú ṣe jálàbí ẹ̀lẹ́ ṣe múlùdí ẹ̀lẹ́ ṣe gbọ́ àwọn kan àwọn oríṣiríṣi ẹ̀yìn náà ni tó ní náà ojú gbèsè bó tí wọ́n ṣe ṣé wọ́n ní ojú tí a sọ wá sọ fún síwájú ni àwọn oníbàbà mojú máa ká ìtìwá gbéláwà náà kan ti tí wọ́n ti wọ́n fẹ̀sẹ̀ sọ́wọ́n ni àwọn onímọ̀jú tó náà mọ́tẹ́sọ́ káàkiri ó lè rí wọn mojú ṣe jálàbí mojú ṣe fọwọ́n náà mojú ń tẹ̀yẹ̀ pẹ̀ mojú ń ṣe gbogbo tí gbogbo ẹ̀jú yìí ń ṣe ẹ̀yin tẹ́jẹ́ sún fún un báwí tẹ́ ẹ̀ kí ń ṣe sàlàfíà àwọn ẹni tó ń pọ́blẹ́mù tí ní pé àìsàn mọ́kàzì ṣe tí ẹ̀ dáadáa mọ́kàzì ni wọ́n ń tájẹ́tì mọ́kàzì ni ò tí ì fún ọ lọ́nà láti dìde èyí kí wọ́n rí in tí wọ́n fẹ́ ṣe sílẹ̀ báyìí mọ́kàzì nìkan ló ti kárí sí o torí tábà lè rí mọ́kàzì wo tọ́rí lọrin wọ gbogbo ìlú yòókù ẹ̀ ti tá o wàláhì bí sàlàfíà bá darí ìlú yìí ká ṣe yín ó tẹ̀sí bí wọ́n ṣe yìí ṣe àbí bí mo ṣe ṣàbáhà mufti wo pẹ̀lú ọ̀kan náà àwọn tó jẹ́ àwọn mùṣírìkí ilẹ̀ Yorùbá ṣe mo ṣàṣejù àkọ́kọ́ kí láti tẹ̀sí sẹ́rí tẹ̀sí kí ni gálábù tá a fi ń kọ́ tẹ̀sí yóò kálẹ̀ kama kabalaga kó gbogbo má ní pé má hudifa illa al-garad wa ma uthbita illa al-garad yìí tó máa fi rinlẹ̀ báyìí tó bá rí báyìí tó máa fi rinlẹ̀ kò sí ìdí tàbí fi rinlẹ̀ tó wípé ó ní reason ó ní purpose tàbí rinlẹ̀ kí ló fẹ́ tàbí wọ́n fi lo tẹ̀sí alukọ́ ni ma lo tẹ̀sí láti kálí understanding tó bí alibà bí bẹ́ẹ̀ alukọ́ ni ma lo sọ̀rọ̀ lórí ala haqiqati shay bẹ́ẹ̀ alukọ́ ni ma lo sọ̀rọ̀ ala haqiqati shay alimọ́dún kàyẹ́yí abẹ́rẹ́ òbí akọlọ́ wọn sọ yẹ ọlọ́wọ́ wa sí tẹ̀sí fún wa ló fọ́ lọ́jọ́ wọ́n fi tẹ̀sí sínú ilmul bayan البيان كي شاء الله ينكفون بلاغة مثلا لو كنسي أني علم المعاني أني علم البيان أسني علم البديع علم المعاني أقول بعلم معاني النحوي أوني أواسي ما بنحو اللي هو نبني إيجاز بالحذف إيجاز بالقسم به أو إيجاز بالكسر به إيجاز بالحذف به إيجاز بالحذف علم المعاني علم معاني النحوي ورد بوا مسائل تمانتريت به خبر واتي مبتدا خبر واتي إنشاء أمر مبتدا أمر خبر أمر أو النحو أمر نعت أمر بوا كني يبه أولي بي أولي بشكل النحو بعلم المعاني علم معاني النحو أولي علم العقل به علم البيان ومفي قوة so ilmu bayan ó fẹ́ kó wa pé ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ pé lágbájá ó dúró kan yìí ọ̀nà mélòó ni mo lè gbígbà ẹ̀gbọ́ ilmu bayan ní tó fẹ́ kó wa ni pé àgbóyè ọ̀kan náà ni àgbóyè ọ̀kan yẹn kí wá mú wá ní ojú ọ̀nà oríṣiríṣi tó yẹ gbogbo ẹ̀ náà lórí àgbóyè mu náà for example mo sọ pé lágbájá ó lọ àwọn ọ̀nà tí mo lè gbà tí mo sọ pé lágbájá ó lọ àbí mo fẹ́ ròyìn ẹnìkan gbogbo ọ̀nà tí mo lè gbà tí mo fi ròyìn tó yẹ pé nǹkan ọ̀kan náà ni mo sọ ẹ̀rí àárí ilmu àárí tashbih mbẹ àárí majaz mbẹ àárí al-isti'ara mbẹ àárí kinaya mbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run máa ń lo tẹ̀síbíù láti fi ṣàlàyé nǹkan dọ́gbìn bàmí kí ẹ máa lè sọ̀rọ̀ lórí àkíkọ̀ nǹkan àti ẹ máa gbọ́ kal-'ihni al-manfush ẹ máa gbọ́ kamathali al-ghayth a'jaba al-kuffara nabatuhu ọlọ́run máa ń lo tẹ̀síbíù láti ká ilé understand tí máa lè sọ̀rọ̀ yóò àkíkọ̀ tì ẹ̀rọ mi máa understand rẹ̀ yóò kẹ́lẹ́ bẹ́ẹ̀ kí ló wà sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà mojú máa ń kázi Islam lè yorùbá ni wọ́n ń dáàbò bò mojú yóò yẹn ń sẹ́ni tó mojú yóò sọ jálàbí wọ́n ló ṣe jálàbí mojú yóò sẹ́ni tó yẹ pé à ń fi mọ́lúdì jẹun à ń fún aláwọ̀ dùn àṣekí mojú yóò ṣe ó torí yín náà ni àwọn pípò yìí sì ní ìmú ní kankan tó fẹ́ sẹ́kúnlẹ̀ yorùbá ni pé wọ́n kàn fẹ́ dá ilẹ̀ yorùbá náà so mufti wo ẹni wallahi lazim ẹni ẹ jẹ́ ìkúrò ìgbóná hajj tàbí àwọn ilé jáde sí báwọn yìí jáde sáwọn afáwà ó táwọn oníjáde sí ẹwọ́n ní sí ẹwọ́n kátẹ́ sí láìpẹ́ tẹ́ fi kíní sọ́hùn kíní flag àwọn sọ̀rọ̀ Palestine tẹ́ fi kíní ọkọ̀ tí àwọn ẹ̀kọ́ àwọn ọjọ́ síwájú tẹ́wà náà báyìí ilé wọn ní sí kò ní kankan sí pẹ̀lú Gaza wallahi kò ní kankan sí pẹ̀lú Gaza ó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ bí ó dàbí mufti wo wọ́n sí kíní torí kíní kankan tẹ́wà fẹ́ ràn lọ ẹ̀kọ́ àwọn gbogbo lọ síbẹ̀ ní kẹlọ́ bá wọn jagun kò sí pé kẹ̀kẹ́ náà báyìí ẹgbẹ́ kò gbọ́dọ̀ náà sàlàfíà kan kò ní mọ́nà kò lọ sójú ọ̀nà náà sàlàfíà kan mo ta wo ní pé mo kàn wá kó sí tó kàn wá tó bá bá àwọn afáwà tó lọ́gà sí bá sí báyìí nísìn àwọn yìí ti jáde wọ́n ti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ju ẹnu wọn lọ́nà sọ dákùnrin mufti ẹwùyé sí gbàwọn kìíní yìí ẹwùyé sí gbàwọn kìíní yìí ẹ̀dákùn ẹwùyé sí kìíní yìí ti ń gbé ń kúrò lọ́nà Islam ó ti fi sínú àwọn àbáríjì ẹ̀dákùn àkíyèsí ní tàwọn ọlọ́kùnrin náà lọ.